الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكي البوم لك ماليسي بيجوكو واتطليوني النظرة الفقهية لبعض المسائل الشرعية المطروحة ني إن شاء الله تعالى أفيسي أيوو أما مسائل كان إن شاء الله بس كوباتي بوا إن شاء الله láìsí nígbà lásìkò èyí tí a fẹ́ mẹ́nu bà ní ọ̀sẹ̀ yìí ẹnìkan nínú àwọn mórí ní orí péèjì kan tó jẹ́ ti ìkan nínú ilé kí ó kan ìníwulẹ̀ dákọ ilé kí ó tí ì ṣe tí ẹnìkan gbé jáde ń bẹ̀ wípé ẹ̀yà lùsùn náà bọ́ síbí yìí ẹni yìí ó ń sọ àwọn ọ̀rọ̀ kan wípé aláìmọ̀kan ni àwọn ahlu sunna kí wá ní fi aláìmọ̀kan wọn la fẹ́ wá sí ọgbọ́n pọ́ jẹmọ́rọ̀ fiqh a fẹ́ wá jọ sí àyẹ̀wò rẹ̀ kí inṣàlá ta'ala mọ́lẹ́bí pé ẹni tó sọ̀rọ̀ yìí agbé sí ipò zallatul alim pé mistake tí ọgbọ́n lẹ́tọ̀dọ̀ ẹni tó jẹ́ àfáà ni torí pé ọ̀rọ̀ tí ò ní ìrújú tí ò rújú pàápàá nù fiqh islami ni ọ̀rọ̀ tẹ́ni yìí tí wọ́n ń bá ẹnìkan sọ̀rọ̀ pa rẹ̀ tí ọjọ́ bíi pé bóyá ẹni yìí ọ̀mọ́ àbí ọjọ́ pé nítọ́jọ́ pé ẹni yìí ń ṣe pé bóyá kò wà lórí òótọ́ lórí ẹ̀ àbí kò ní ẹ̀rí lórí tí ń ṣe. Àfáà wa yìí kọ́lọ̀bọ̀ bá ní sí àtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa wọ́n sọ̀rọ̀ náà wípé bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òní sókè tí wọ́n sọ ní wípé kí obìnrin máa lo nìkọ́ọ̀bù àádá ní òsínú ẹ̀sìn ọjọ́ ọ̀kọ́. Ẹlẹ́ẹ̀kejì ẹni yìí wọ́n pàdé obìnrin kan tí wọ́n pàdé obìnrin kan tó lo nìkọ́ọ̀bù tí yóò aṣọ ìbalẹ̀ wọ́n sọ pé kò sínú ẹ̀sìn kí obìnrin máa lo nìkọ́ọ̀bù. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì àwọn bí obìnrin ìléèrè wípé kí ni àníyàn ààwẹ̀ obìnrin sọ pé kí ni àníyàn ààwẹ̀ lórí pé kí ni ààwẹ̀ ní àníyàn bí. Àfáà wa yìí tó mú obìnrin pé ẹwù sí aláìmọ̀kan lóbìnrin yìí náà. Wọ́n tún sọ wípé aṣọ táwọn obìnrin ń wọ̀ bá ti ẹ̀jẹ̀ sìn gan ni kìí sí bí ilé yóò ti máa wọ̀ wọ́n sọ wípé ìgbẹ́ ẹlẹ́dẹ̀ obìnrin yóò máa fẹsẹ̀ yí ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ṣé lè wá dàbí tí wọ́n fẹ́ wọ̀ kìí sí Nàìjíríà bíbá yìí ni tó pé ìgbẹ́ ẹlẹ́dẹ̀ pọ̀ títí àbí kí kan bá ń lọ eléyìí wọ́n sọ wípé torí bẹ́ẹ̀ nǹkan kò tí ẹ̀ kóbìnrin tí ẹ̀ lo nìkọ́ọ̀bù àládà ni kò sínú ẹ̀sìn. Nígbà tí ọyọ́ rẹ̀ wá jẹmọ́ pé ó jẹmọ́rọ̀ níta sì gbé jókòó kalẹ̀ fún wípé láti jọ máa yiri àwọn nǹkan tí ó jẹ́ ìtọ́jẹmọ́rọ̀ fiqh wò. Irú ọ̀rọ̀ yìí sì ni ó sì pàtàkì láti jẹ́ pé a mẹ́nubà níta fẹ́ sọ lálẹ́ ìgbà tẹ́lẹ̀ inshallah ń sọ di ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n pọ̀ sí rí eléyìí láìpẹ́ ìbáyìí náà ní pé á pàtàkì láti jẹ́ pé wọ́n á mẹ́nubà. Ó náà ní wípé kọ́kọ́rọ̀ gbogbo àwọn ẹ̀yin tẹ́ jẹ́ àbá wa àfáà nílùú wa Nàìjíríà nílẹ̀ Yorùbá bí that in tí ó bá kéésì gbókẹ́lẹ̀ yẹn mọ́ tán in tá àbá mọ̀ ẹ̀jẹ̀ àdàkẹ́ ń bẹ̀ ẹ má jẹ́ àmọ́ pé gbogbo ọ̀rọ̀ á máa sọ ẹ má jẹ́ àmọ́ pé gbogbo ọ̀rọ̀ yìí àpapọ̀ gbọ́dọ̀ sọ sí tá àbá ti mọ̀ ẹ̀jẹ̀ àdàkẹ́ ń bẹ̀ kéésì kéèyàn ọmọ gbogbo nǹkan tán èyàn lè kúrò bí ààyè kan tó pé bí ní ààyè míì yóò fà sẹ́yìn ń bẹ̀ eléyìí ni ọjọ́ ń jà fáà o kéésì wà fáà ọ̀sọ̀ léyìí tàbí pé wọ́n sábẹ̀ sọ yóò máa sọ yóò sì máa sì ṣe tó di pé bòmíì tí ó rò pé òun sọ dáadáa àwọn tí wọ́n bá mọ nǹkan sọ pé eléyìí aláìmọ̀kan ni. Mo fi wá rọgbọ ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa ẹ̀yin àfáà wa ẹ̀yin onímọ̀ ìta àbá mọ̀
ẹja fílẹ̀ fún àti àmà ilé wọn jẹ́ yìí fún wa torí pé àti máa bọ́ sínú táàmà tẹ́lẹ̀ pé àfáà ní bá ń serú ẹ̀ ó ń kọ́bùkù bá àwọn ọmọ kéwú torí àwọn èèyàn mọ̀ sọ pé wo sáfà tó lè kí ó lè léyìn náà tó sí lóhùn kí ní ń kọ́ àwọn ọmọ gan náà ètí ń sọ bàtàbàtà báyìí ṣé sọ́dọ̀ àwọn ọmọ fàbù kiri tó ṣe ṣe mùdírù mọ́dúrásà pé kò bójú mu kí ló sì kọ́ àbùkù bá àfáà yìí tó kọ́ àbùkù bá àfáà àti àwọn fàbùkù kẹ́yìn ni pé àyìnjò ní àdùẹ̀ tí ìbá jà àfáà ọlọ́run lè fún àwọn ọmọ kí ó tẹ́ pé mashallah ọlọ́run bọ̀ ní ìmọ̀ tí wọ́n nílò bóògùn ilmi iye àfáà kọ́ ọmọ jẹ́ ibẹ̀ yẹn ọmọ kẹ́ máa sọ̀rọ̀ káàfọ́ ọmọ ẹgbẹ́ òun làfáà wọn yóò sì máa gba yìí ntí wọ́n bá ń sọ tí ẹ bá ní pé bá ṣe mistake kan tí wọ́n ò ní fi bú àfáà kò sí àbùkù ní káàfáà fó sì wà muhtaram àmọ́ ìsọsí tàbí kó kórìíra àwọn èèyàn kan sáfẹ́ á sọ̀rọ̀ yóò kẹ́ kábùkù bára ẹni wọ àfáà ló fi jẹ́ pé àfáà gbọ́dọ̀ mọ́ pọ́n rẹ̀ lébi gbogbo ọ̀rọ̀ wala taqfu ma laysa laka bihi ilm ìmọ̀ ìmọ̀ rìn lórí orípa nǹkan tó mọ̀ ń pẹ́ nítorí ọba mọ̀ ń pa rẹ̀ mọ̀ rìn orípa rẹ̀ dúró níbi tó mọ̀ lẹ́yìn nìkan lọ́kọ́ sàánú wa ètò yìí ó tún já kéèsì kejì àwọn àfáwà yìí náà tó sọ yìí pé àwọn alùsùnnà tẹ́ rí mo fẹ́ ká sọ ẹmọ́jà mọ́ tẹ́nìkan bá ṣàìdá nínú àwọn èèyàn kan ẹmọ́jà mọ́ fi àìdá mọ́ sọ ọ̀rọ̀ sí tó pé yọ́ mọ́ jábùkù fáwà gan náà wọ́n tẹ́nìkan sọ pé àwọn alùsùnnà kí ní kan aláìmọ̀kan ni wọ́n ní ìsìn ìtọ́ já àfá kí ni wọ́ kí ni ìdàkejì alùsùnnà ìdàkejì tí já alùsùnnà ni àwọn tó pé wọ́n dúró ti súnà níbi sàlám ìdàkejì ẹ̀ táà mọ̀ ó ní alùbídíà àwọn aládàálẹ̀ kádàálẹ̀ ìwọ́n ni wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀ ìwọ̀n àfá àgbà ní ọkọ̀ ọjọ́ alùsùnnà náà ní tó kàn bá ṣàìdá kankan náà àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí fowókọ mí pè wọ́n mọ́lẹ̀ àwọn ọkọ̀ tó dáa pé àwọn èèyàn kan tí wọ́n sì bákan tó pé bá yí tí ó bá rí pé èèyàn lè pè wọ́n torí pé àti pé àǹkan ní alùsùnnà kí àníwọ̀ fẹ́ jẹ́ ń tiẹ̀ ńgbà náà ilé jẹ́ àkíyèsí ilé kejì ètò wa jẹ́ tí àwọn àfáà wa yìí kọ́lọ̀ kó tó ẹnì kọ̀ọ̀kan wá sí wọ́n ní ṣe àtòsí àwọn àfáà wa náà ní tí a mẹ́nu bá mo fẹ́ sọ ní ṣókí alákọ̀ọ́kọ́ ètí wọ́n sọ ti bí pé ẹnìkan bu àádà ní àwọn àfáà kan ti wí ní Nàìjíríà yìí náà a sì ń bọ̀ bí ọ̀rọ̀ náà ṣáàlà torí ọ̀rọ̀ àti kọ̀ọ̀kan lórí ẹ̀ bí ìdílé tààlà àwọn ń bọ̀ torí ọ̀rọ̀ tí ò lọ ó ní ọ̀rọ̀ máa ti rọ́mí náà lè awlad al-mashayikh ọ̀pọ̀pọ̀ ní sanwó lẹ́sàn rí àwọn àfáà ẹmẹ́jà máa mú mistake àwọn àfáà ní tí a máa mú ní dalil ìwà ìmọ̀kan ní káàfà kó sọ̀rọ̀ kan kó ṣe mistake mbẹ̀ káàkiri láà mú ní pé alámọ̀ ní sọlé àfáà sọ ó ṣe mistake lórí ẹ̀ ìwọ wá ti ẹ̀kọ́ sọ wọ́n mọ̀ kàrárà mọ́ akhta fi wahid nítorí kan ṣàìdá ń bẹ̀ tẹ́ pé tí a bá lè hákò mi tàà fáà gán sọ ni láti fi pọ́n ẹni tọ̀hún lé ti bá dájú tí wọ́n pé nìkan tó á bọ́bẹ̀ pé àwọn ọ̀gá yọ́ mọ̀ sọ bí i pé ọ̀rọ̀ tó àsásà látọ̀dọ̀ ara ẹni tẹ́pọ̀ kan sì mú bí ọ̀rọ̀ tẹ́nìkan sọ ni tẹ́ pé kò sí lọ́gán pẹ̀lú gbogbo eléyìí inshallah àmúbá ọ̀rọ̀ nìkan bùkọ́ fẹ́ sọ lóyún òní ìbá yìí àmọ́ èyí tí wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ lórílẹ̀ gan bí gẹ́rẹ́ tààlà ní tí àfàwà ìsọ yìí pé ní ọ̀dọ̀ wa Nàìjíríà bíbá yìí àbí ní ibi tí ayẹlẹ́dẹ̀ ti pọ̀ tí lẹ́ni obìnrin kọ́ máa wọ aṣọ ìjáàbù yóò máa wọ lọ tí ó máa yí ìgbẹ́ ẹlẹ́dẹ̀ àbí nǹkan bídọ̀tí tí ó máa fi kírun ìgbélé yìí èèyàn ọ̀fà wa kò lọ wàhálà lọ ẹni tó bá rí pé ẹ̀gbin tó bá yí aṣọ rẹ̀ kí ni tí ó ṣe kódà kì í ṣiṣẹ́ wàhálà pàápàá ẹni tẹ́gbẹ́ bá yí aṣọ rẹ̀ àwọn àfà àti sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ in tí ó kà sí o ní kí ọwọ́ náà láti lọ fọ ẹ̀gbẹ́ nù ó parí ẹnìkan lọ ara ìgbé yí aṣọ rẹ̀ ara ilé àkàn lọ ó ń fi aṣọ ìjáàbò rẹ̀ ó fi yí ìdọ̀tí kò ní wàhálà ju pé kíni lọ́wọ́ kọ́kàn wọ́n náà pé aṣọ tó yí ìdọ̀tí yìí ó lọ fọ̀nù ó parí fáwọn sí fọ̀nù nǹkan ó ti parí bó ti ẹ̀wà jẹ́ pé aṣọ ìjáàbù táwa ń sọ yìí gan-an láti ayé àwọn sàhábà ló ti yanjú wípé èyí tí bá ń yí dọ̀tí níbi aṣọ obìnrin tí wọ́n wọ́lẹ̀ àníbí ọ̀sán ó ti sọ ìdájọ́ ẹ̀ fún wa
ẹbùn ti fẹ́ kà fún wa báyìí wípé wọ́n àtàwà jẹ́ pọ́ wáyé dọ̀tí báyìí ní ìsẹ̀ báyìí bó ti ń lọ ibi tó mọ́ tí tó tó ń rìn níbẹ̀ yóò ti fọ ìdọ̀tí nù tó bá sì fi kírun bẹ́ẹ̀ kò sí tó burú ń bẹ̀ eléyìí ní fíkì òyìn àbáwá o kì í ṣe ọgbọ́n orí dákan pé ó yí kìíní kan ó gbọ́ ọ̀rọ̀ yìí ti níyanjú kò ṣe ọ̀rọ̀ pé ẹnìkan kan jókòó ẹ̀sìn àmà wá ọ̀rọ̀ kan sọ fún ṣẹ̀rí àti parí gbogbo ẹ̀ ó fẹ́ ka ọ̀rọ̀ díẹ̀ fún wa náà tabagọ́gbò kìíní yàrá ń bẹ̀ kù ní kìí sí nǹkan tó pọ̀mọ́ pàpà Ibn Qayyim ó sọ wípé àkọ́dá Ibn Qayyim sọ wípé wọ́n ní nígbà tó sọ àwọn ọ̀rọ̀ yóò ní pé nígbà tó sọ àwọn ìtọ́jẹmọ́rọ̀ yìí yóò ní pé wa kadhalika dhaylu al-mar'ati 'ala as-sahih náà àwọn nǹkan tí ìsìláàmù tó sẹ̀dẹ̀ láti jẹ́ pé fífọ̀ mọ́ ọ̀nà èdè ló gbé wá kò lọ wàhálà pé máa wá omi tó fi máa fọ̀ ó ní ìtọ́jẹmọ́ aṣọ obìnrin tí ń wọ́lẹ̀ kí ni o wọ́n ní pé waqalat imra'atun li Ummi Salama arábìnrin kan sọ fún Ummu Salama radiyallahu ta'ala anha inni utilu dhayli wa amshi fil makan al-qadir aṣọ mi ọmọ jẹ́ gbàríyẹ̀ tí ọmọ wọ́lẹ̀ mo sì máa gba ọ̀nà ibi tó dọ̀tí tí dọ̀tí wà ń bẹ̀ faqalat Ummu Salama wá dáhùn wípé qala Rasulullah sallallahu alaihi wasallam Ànábì sallallahu alaihi wasallam ó ti dájọ́ pé yutahhiruhu ma ba'da bí tí ń rìn lọ nígbà tó rìn ibi ìdọ̀tí tó yí aṣọ rẹ̀ wọ́n ti ń rìn lọ ìdọ̀tí yóò ti kó mẹ́ pẹ̀lú pé yóò rìn ibi méjì tí èsì àyè ìdọ̀tí in tó wà lẹ́yìn ibi ìdọ̀tí tó rìn tó ti ń rìn lọ yóò fọ̀nù èpè ó gbẹ ìdọ̀tí ń kó mbẹ̀ ọ̀tán ìdájọ́ olùjùmọ̀ lásán lọ kọ́ ẹ̀kọ́ nídìí kọ́ fọ̀ ọ̀tán wọ́n ní pé rawahu Ahmad wa Abu Dawud Ibn Qayyim bọ̀rọ̀ lọ pé وقد رخص النبي صلى الله عليه وسلم للمرأة أن ترخي ذيلها ذراعا àbí sàlásàlám sí lẹ́dẹ̀ fún obìnrin kí ó dá aṣọ rẹ̀ lẹ̀ ní tó jẹ mọ́ dhira ó sì tó yá ó tó yí padà pé kó jẹ́ ṣíbùrù طيب ومعلوم أنه يصيب القذر tọ́yà sọ́bá ti pé ń wọ́lẹ̀ ó tó ìgbòpá ní o àbí òdiwọ̀n ṣíbùrù yóò padà ní pé tàbí àti mọ̀ pé yóò padà mọ́ yí ìdọ̀tí Ànábì sallam lámì àmúrẹ́ àbẹ̀kọ́ sí ìdáàlì Ànábì kò sọ pé kọ́ lọ fún mi fọ́ bal aftahunna bi annahu tutahhiru al-ard nítàbí ọ̀sán sáà sọ ni pé ilẹ̀ náà ni ó padà fọ̀ mọ́ ilẹ̀ ló ti yí dọ̀tí ilẹ̀ tó rí ń bẹ̀ lẹ́yìn ìgbà náà ló padà fọ aṣọ mọ́ wa hadha kulluhu idha tahaqqaqt bí annaki qad mararti ala najasa eléyìí pátá tó bá ti pé ó ti dá olójú pé orí bí ìdọ̀tí ní o bí ẹgbẹ́ ní o amma idha lam tatahaqqaqi tó pé ó bá dá olójú pé orí bí ìdọ̀tí fal asl anna at-tariqa tahira ìntọ́ jẹ́ ìpìlẹ̀ náà ni pé ojú ọ̀nà mọ́ eléyìí ní ọ̀rọ̀ tí wọ́n sọ bí ọ̀rọ̀ àkọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn àfáwà yìí tán sọ wípé àwọn obìnrin léèrè pé wọ́n obìnrin yìí kí ni àníyàn ààwẹ̀ obìnrin lé sáàwẹ̀ ní àníyàn wọ́n ní pé tún wà láì mọ̀kan rẹ̀ ìrìsẹ́ kí láì mọ̀kan bí eléyìí ó ní àníyàn ó sì kọjá pọ́bìnrin yìí ó sì kọjá wípé ó ń sọ wípé sáì àníyàn ní ọ̀rọ̀ téèyàn máa wí tí ẹ̀ bá fẹ́ dàníyàn ààwẹ̀ tó ní gbólóhùn téèyàn sọ ó sì kọjá pọ́bìnrin yìí tiẹ̀ wọn kò sínú ẹni tó pé ó rí pé èyàn lè máa wí àníyàn lẹ́nu torí pé akọ́mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ khilaf lọ́dọ̀ àwọn àfáà kì í sí ọ̀rọ̀ tó yẹ pé wọ́n fẹnu kò sí wọ́n bẹ̀rẹ̀ àwọn àfáà tó sọ wípé àníyàn ọ̀dà kéèyàn wí lẹ́nu kéèyàn jẹnu jẹ́wújẹ́ wí wọ́n bẹ̀rẹ̀ tó yẹ pé mustahab wọ́n sì bẹ̀rẹ̀ tó yẹ pé wọ́n sọ wípé wọn ò fẹ́ kéèyàn fi ẹnu kọ́ máa fẹnu wújẹ́ wí lọ́dọ̀ àwọn mọ̀lẹ́kí àgánkọ́ ìtẹ́ pé àníyàn dídà kí ọmọ jẹnu jẹ́ wúyà àníyàn ò ní pé khilaful awla pé ìtọ́ dá nǹkan mọ̀ sí tí ìbá wa lọ sí àníyàn sí tẹ́ pé fífi ilẹ̀ rẹ̀ lọ dáa jù ẹ̀wọ̀n wọ́n sọ jù bá lọ́sẹ́ lọ wọ́n pẹ́ torí pé àyàfẹ́ tó wá jẹ́ pọ́ jẹ́ mọ̀ wáṣíwáṣ
tó pé wọ́n ń kó ìròyìn bá ọkàn rẹ̀ tó pé kò mọ kí ni tí ṣé mo ti ń kí òun kí o ṣé kí ni kan yóò mọ̀ ṣe ìméjì lórí lẹ́nu pé ó lè wí lẹ́nu wọ́n lọ ṣàfihàn kan sọ pé ó lè bá fi àkádà kó lè bá fi gbé ìméjì kúrò lọ ọkàn rẹ̀ pé tí ó ń dàníyàn àbọ̀ wọ̀n dàníyàn kó wí ìméjì kó jẹnu wújẹ́wújẹ́wí ó parí àwọn àfáà ní sọ lórí ẹnu ètò sì wà sọ́ọ̀kù lọ́dọ̀ àwọn àfáà ní pé kéèyàn mọ̀ wí ní ẹ̀kọ́ èèyàn fẹ̀nu kéèyàn mọ̀ wí síta kọ́ pé ọkàn fi ọkàn ìwé lásán ni ó parí láti fọ́kàn ẹ̀rí wọ́n nípa pé ìntọ́ ti gbé wọ́n mímọ̀ tó ti mọ tó fẹ́ ṣe àníyàn náà nù níta ti mọ tó fẹ́ ṣe lórí ẹ̀ àníyàn náà nù wọ́n pé ọmọ àpèjú àtọ́pọ̀ ìpé ẹnìkan ò ní sọ ní ìsìn pé wọ́n fẹ́ jẹ ní ìsìn báyìí o àmọ́ fẹ́ kọ́ bọ̀ àpò mi o èèyàn máa ṣe nípa mo bá ní bá ti wà lọ́kẹ̀ ìbá náà ni àdìtẹ̀ ìyàbọ̀ kà náà pé innamal a'mal binniyat iná ni oyin àdíyàdí gbogbo sí ìyẹn bá ń ṣe pátá ó lánìyàn ti fi ṣe kò sì tó ọ̀tọ́ka sí pé bẹ́ẹ̀ àdìsí pé yóò mọ̀ wí ní ẹnu pípa àti wọ́n sọ pé èèyàn ò wí lẹ́nu náà àwọn náà ráwọn nǹkan wí o nípa pé wọ́n bí wọ́n pé kí ìbá lọ sí wọn mọ́ra àbọ̀ lọ sí hajj tó ní pé tọ́fẹ́ dàníyàn labbaika Allahumma hajjan labbaika Allahumma umra àwọn àfáà kan sí pé àníyàn náà lílé bá náà ọ̀rọ̀ pọ̀ bí ọdún ìmọ̀ràn àníyàn sókè ọ̀rọ̀ ni pé ìyẹn lè wí àníyàn sókè àbẹ́ ìyẹn lè wí àníyàn kó jẹnu kó fẹnu wí kì í ṣe wí sókè o tó ní pé lè ná ọ̀rọ̀ míì tó ń bẹ bá ń lọ ìyẹn lè wí àníyàn kó fẹnu wí àbí kọ́kàn dákẹ́ kọ́mọ sọ kó gbé sọ́kàn eléyìí ní ti mẹ́mbẹ́ obìnrin táwọn sọ pé aláìmọ̀kan nìyí ó lè jẹ́ pé náà tó dúró níbi pé àníyàn èèyàn wí sẹ́ jáde èèyàn máa wí sọ́kàn làsábà ni èèyàn á lè fi rẹ̀ mú èèyàn ká pè ní aláìmọ̀kan kì í ṣe aláìmọ̀kan bíi pé ìtẹ́yìn àfáàwà ìtẹ́yìn dìmú ọ̀rọ̀ kan ni ìtẹ́yìn náà dìmú ọ̀rọ̀ kan ni àwa ní pẹ́ nìkan ò ló ń táwà wí ká pè ní aláìmọ̀kan eléyìí jẹ́ sókè ọ̀rọ̀ ọlọ́ba yóò sẹ́rì kó àgbọ́yé wa lẹ́ẹ̀kan sí i tí mo sọ yìí ìfisẹ́ kì í ṣe àníyàn lórí ẹ̀ láti fi tàbùkù ẹnìkan jù pé láti fi ṣàlàyé tó jẹ́ tó yẹ agbọ́dọ̀ tá a rí pé ibi ìtìlẹ̀ tààlà òun ni ó súnmọ́ tá a lè dìmú ká má fi àbùkù kan àwọn kan tó yẹ pé bóyá oye ṣe ní àbùkù ẹni tó bá jẹ́ kó ṣe àìdá kan ìdíkà pé lọ́mọ ní kàṣà àwọn káwá tó bá mọ wọ́n náà ti mọ̀ bá àwọn èèyàn kan jẹ́ eléyìí kò kìí ṣe ìwà àfà kìí ṣe ìwà onímọ̀ lọ́wọ́ yóò tọ́ nípa kan wá sí o Allahumma salli ala Muhammad sallam.